Afa Blakim, Afa Blakim, Afa Blakim. Ẹ̀mẹ́lò mo pè yín, ẹ̀mẹ́ta mo pè yín o. Kúlékúlé yín pọ̀ jù o. Kì í ṣẹ́yìn nìkan lẹ́mọ̀ wọ́n sọ o. Ẹ má bá ọ̀rọ̀ yín débi wípé ẹ̀ẹ̀ni rí olóyè Sunday Igboho mọ́ o. Gbogbo àwọn ọmọ olóyè ẹ má bá débi pé gbogbo àwọn ọmọ olóyè àní fún yín láyè láti yí pé ẹ rí olóyè mọ́ o. Àìsàn ipò social media nìkan lẹ́tì mọ̀ rí wọn. Afa Blakim, à ń sọ ilé fún yín torí bí òde ẹ̀ ṣe fáwọn ẹlẹ́bọ. Torí tẹ bá pọ̀ ẹlẹ́bọ inú ẹ̀bí wọn náà inú wọn tún máa ń dùn ni. Ẹ̀yin lè lẹ pé ayé ní ọmọ ẹrú àlá àwọn àgùntàn ó pe àwọn ọlọ́mọ àgùntàn. Nígbà tí wọ́n wá sọ̀rọ̀ tí wọ́n dákọ̀ ọmọ ẹrú tí wọ́n dákọ̀ ọmọ àgùntàn èwo wá ní ti yín bẹ̀. Ṣé ẹ sọmọ ẹrú àlá mọ́ ni? Ṣé ẹ kì í sọmọ ẹrú àlá mọ́ ni? Afa Blakim, Afa Blakim, kúlékúlé ń pọ̀ jù o. Kúlékúlé ń pọ̀ jù. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó dùn gbogbo àwọn ọmọ olóyè o. Gbogbo àwọn ọmọ olóyè pátá ló dùn. Ẹni tó bá pè ẹ́ lọ́mọ ọkọ Yorùbá kò yẹ kó máa sọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn. To anybody ló ní ráì láti rí olóyè. Everybody ló ní ráì láti lọ kí olóyè lé. Torí olóyè bàbá gbogbo àwọn ọmọ Yorùbá ni. Bàbá gbogbo àwọn Mùsùlùmí ni. Bàbá gbogbo àwọn Kìrìsìtẹ́nì ni. Bàbá gbogbo àwọn ọmọ ẹlẹ́bọ ni. Afa Blakim, fún ètò yìí ṣe yìí nígbà táwọn tí wọ́n lọ kí bàbá wọn lóyè lé tí wọ́n pa àwọn ọlọ́mọ ẹlẹ́bọ kì í ṣókòtò ẹnìkan ni wọ́n dákọ̀ ọmọ ẹrú bẹ́ẹ̀ ni wọ́n dákọ̀ ọmọ àgùntàn. Kí ló wáyé táwọn ọmọ àgùntàn jáde tí wọn ò ṣe fídíò fún wọn ó yẹ bẹ́ẹ̀ nìkan lẹ jáde kí ló dé? Kí ló dé? Ẹgbẹ́ jẹ́wọ̀ tó máa ń sọ nípa ẹ̀sìn Islam ẹgbẹ́ kọ́sẹ̀ mẹ́rin láàbí nípa àwọn ẹlẹ́sìn Islam náà ni wọ́n pọ́nmọ́ jù àwọn náà ní kúlékúlé wọ́n pọ̀ jù ẹgbẹ́ kọ́sẹ̀ mẹ́rin láàbí tẹ́yìn bá ti gbàgbà wọ́n rán létí nígbà tẹ́ ẹ lọ ìsọ Elékùlẹ́jà tẹ́bẹ̀ náà sọ̀rọ̀ ìgbà ẹ̀rí ọmọ obì kan bẹ̀ ẹgbẹ́ ọmọbìnrin kan bẹ̀ nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ oko ẹ̀ ó kọ àràbò ló pe ẹ̀ ẹ̀rọ nípa wáyé tí ọmọ ẹjọ́ kọ Yorùbá sẹ́yìn mọ̀ pé àwọn tẹ́ ń pè láti ṣe yẹn wọn kì í ṣe láti ṣe o ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn àjò gẹ́gẹ́ láti ṣe torí wípé ara ìṣẹ̀ṣe òun ló kọ tí wọ́n ń sọ wá ẹgbẹ́ ọmọ Yorùbá ló wà sẹ́yìn ọmọ ni ara ìṣẹ̀ṣe ni orúkọ tí wọ́n ń sọ wá òun ló wà ara ìṣẹ̀ṣe wa ni ìmúra wa ara ìṣẹ̀ṣe wa ní torí ó dàbí pé ẹ mọ nǹkan tó pè ní ṣẹ̀ṣe gan ẹ̀kẹ́jọ́ ọmọ Yorùbá ni torí tẹ bá mọ nǹkan tó pè ní ṣẹ̀ṣe kò yẹ ká ẹ mọ bú yàn pé àwọn kan ń ṣe àṣìṣe tó jẹ́ pé ẹ̀yin gan fúnra yín gan lẹ̀ ń ṣàṣìṣe torí nígbà tí ẹ̀yin ti bàbá yín tẹ́ ẹ̀ ṣe tó pé tẹ ẹlòmíì lẹ̀ ń ṣe ṣé ẹ̀ kí sọ láti ṣe bá ni Afa Blakim. Àwọn sọ fún yín o bí ló fẹ́ ṣe yẹn kú dẹ̀ káàtó ètò ìṣẹ́yìn nìkan ni wọ́n dá ọkọ̀ nínú fídíò tí wọ́n lè wá dákọ̀ ọmọ ẹrú sẹ́yìn kí sọ ọmọ ẹrú mọ́ ni ṣé ọmọ ẹrú àlá ní Abudulai kí ló ń pa Abudulai kí ni ìtumọ̀ Abudulai ní Yorùbá ṣe bí ẹrú ni kí ni wọ́n ń dùn níbẹ̀ àti sọ wípé kò dákẹ́ mọ́ ẹjọ́ oko ẹrú mọ́ àwọn tí wọ́n sọ fún pé tí wọ́n gbà ìmọ̀ pé ẹ mọ́ ìjọ méjì wọn pè lóko ẹrú mọ́ àwọn ẹ̀ tó wọ́n ń bú nìsín lẹ́ ń pè ní aláṣìṣe àwọn ẹni ń tọ́ yín sọ́nà nígbà tó gbé oko ẹrú lẹ́ ń pera yín àwọn ẹ̀ wọ́n ń pè ní aláṣìṣe Afa Blakim kọ́ ẹ kó rí bẹ́ẹ̀ o
kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìwà tẹ́ ìwókù dẹ̀ káàtó o kò ní ó gba ọmọ lóyè nú o kò ní ó gba ọmọ lóyè kò ní wá nínú o olóyè ọmọ ọkọ Yorùbá ni wọ́n kì í ṣe ọmọ Lárúbáwá bẹ́ẹ̀ ni wọ́n kì í ṣe ọmọ Ísírẹ́lì ọmọ ọkọ Yorùbá ni wọ́n gbogbo á ní mọ̀ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ń jà fún ìjà Yorùbá ni wọ́n ń gbé kí ló wá dé kí ló dé ẹ̀yin náà sọ fídíò yìí pé àwọn àfáà lára kan ti lọ kí wọn bẹ́ẹ̀ ni àwọn pásọ̀ lára kan lọ kí wọn ṣé àwẹ́kọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ náà wá kí wọn ni kí ló dé ilé ẹlẹ́bọ lẹ́wà náà sẹ́yìn fún ilé ẹlẹ́bọ lẹ́wà ni ilé ẹlẹ́bọ lẹ́wà sẹ́yìn mọ̀ ni nígbà tẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ lọ kí wọ́n lé àwọn kìrìsìtẹ́nì lọ kí wọ́n lé ẹ̀ àfẹ́ kí àwọn ọmọ tó nílé gangan kí wọ́n lọ wẹ́kàn bàbá wọn tí ń jà fún ilẹ̀ wọn ẹ̀rẹ̀ kí wọ́n lọ wẹ́kàn wọn àbí wọ́n tó wá lọ wẹ́kàn wọn nìyẹn wọ́n tó wá sọ̀rọ̀ àdúpẹ́ o pé àwọn ọmọ ẹrú ti wá o àdúpẹ́ o pé àwọn ọmọ àgùntàn ti wá o àmọ́ àwọn náà tá a jẹ́ ọmọ ẹlẹ́bọ àwọn náà fi wá kí í káàbọ̀ lórí iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe fún wa ilẹ̀ Yorùbá lórí bí ẹ̀ẹ́dì fẹ́ kí ilẹ̀ wọ́n parun torí pé bẹ́ẹ̀ ti fẹ́ kí àwọn Fúlàní ọ̀pá wá tẹ̀lé Yorùbá tó yẹ la fi wá àwa kì í káàbọ̀ gbẹ káàbọ̀ padà sórí ilé bàbá yín wọ́n ní ilé bàbá ọmọ kí bọ́mọ lẹ́rù nìyà àwọn aṣọ ọ̀tà wọn lóko bẹ́ẹ̀ tàyín wáyé tó gbẹ tí wáyé gbé wọn dákọ ọmọ ẹrú wọn dákọ ọmọ àgùntàn bẹ́ẹ̀ ẹ̀yin wá jáde ẹ̀yà bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ sí wọn kí ló dé abẹ́ iná ọ̀rọ̀ yìí ni o ẹ má dá ìjà mi lẹ̀ sáàrin olóyè àti ọmọ Yorùbá mọ́ o ẹ má dá ìjà mi lẹ̀ sáàrin olóyè àti ọmọ Yorùbá mọ́ o àfẹ́ ẹ fọlọ́yè lọ́hùn lẹ̀ ẹ fọlọ́yè lọ́hùn lẹ̀ oníkálùkù ní táìtù sí òpinú ẹ̀ oníkálùkù ní táìtù láti sọ̀rọ̀ jáde tí ẹ ti gbọ́ àwọn kan wà nílẹ̀ tó ẹgbẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ẹ́sọ́ wọ́n ń pàrọ̀ èèyàn ní Kwara 170 people ní ọ̀pá Kwara àrídẹ́ bọ́dà kẹ́ ẹ ṣe fídíò nípa ẹ o Alfa Blakim bọ́dà ṣe fídíò nípa ẹ o nǹkan tó wà tó nǹkan lẹ́wà ṣe fídíò lórí 170 people ní wọ́n pa ní Kwara North ó lẹ̀ tọ́ lọ yìí àbúkẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kódà àtúngbọ̀ allegedly pé àwọn púpù yẹn wọ́n ní kọ́lẹ́tà mínísì gbáwọn tó ń padà bọ̀ sí Kwara wọ́n yìí ti kọ́lẹ́tà míì bá a ṣe gbọ́ wọ́n ti kọ́lẹ́tà míì pé àwọn tó ń padà bọ̀ àwọn kan yẹn gbọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ condemn ìjọba Kwara pẹ̀lú àbúrú tó ń hù condemn ìjọba Kwara láyé mọ́ gbé ìgbésẹ̀ kankan lórí àwọn tí ń pààyàn tó ń jáwọn èèyàn gbé Alfa Blakim nǹkan tó wà tó nǹkan lè wọ́n rán mọ́ kí ló dé pípa tó lè padà dé yìí wọ́n padà dé láyọ̀ àti àlàáfíà ni wọ́n ò fẹ́ wà lára kan fún wọn mọ́ àfẹ́ wà lára kan fún wọn mọ́ olóyìn náà sọ àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ nìkan jẹ̀yẹ̀ sí kankan tó àwọn mọ̀ pé àdà mùsùlùmí ni o àdà kírísítẹ́nì ni o ọmọ ìyá àwọn ni gbogbo làwọn ti ń bá ṣe ọdún ẹlẹ́bọ làwọn àmọ́ ìdílé kírísítẹ́nì ti bí àwọn olóyìn náà sọ́nà ọ̀rọ̀ wọn náà kí wàá ní ọ̀rọ̀ Gbàràmídé ẹ̀rù yín Alfa Blakim kí wàá ní Gbàràmídé ẹ̀rù ti yín tẹ̀fẹ́ kú sọ̀rọ̀ lọ́wọ́ sẹ́yìn nìkan ni àwọn àgùntàn wọn jáde wọn sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́lẹ́dá ilẹ̀ sọ̀rọ̀ ẹ̀dùn wá fún àwọn ẹlẹ́kùsí àbíkí ló pé ẹ̀dùn fọ́ lọ́wọ́ sọ tẹ́yìn bá jáde tí ẹlẹ́kùsí lọ́sọ̀rọ̀ ni Fúlàní ẹlẹ́kùsí Fúlàní ní òun ètò ọmọkọ Yorùbá Fúlàní gbígbé àwọn ni ìṣesí ẹ̀ ìdúró ẹ̀gán ojú mọ̀ pé Fúlàní ni ọ̀dá ìṣọ́ ló fún un lọ́wọ́ sọ lọ́nà fi wọ́n wí tó wọ́n tó wóró tó gbódúgbódú gbé Yorùbá ọmọ ìbálẹ̀ Yorùbá jẹ́ tó gbódúgbó Yorùbá ìwọ́n ń pa àwọn ọmọ ọkọ Yorùbá tó jẹ́ àwọn ẹlẹ́bọ ìwọ́n ń pè wọ́n lára ṣìṣe
láì mọ̀ pé nǹkan fún àwọn aláṣìṣe kí wọ́n fún nǹkan fún aláṣìṣe Saudi ni aláṣìṣe Saudi ni òun gangan tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá ni ó lè fi bàbá tiẹ̀ lẹ̀ kọ́ ọmọ ẹ̀yìn bàbá oní bàbá láì lẹ́kọ̀ọ́ pọ̀síbù nígbà tí wọ́n ń pààyàn ní Kwara ìjẹ́ ó jáde ọkọ̀ dẹ́mu àbúrú táwọn bíbù yẹn ń hù ní Kwara ṣé ó jáde ọkọ̀ dẹ́mu ẹ̀ Alakusi Alakusi ṣé ó jáde ọkọ̀ dẹ́mu wà tí wọ́n ń hù ní Kwara yẹn kò jáde náà àmọ́ ànábì àtàlà ní gbìjà kiri ìjà ànábì àtàlà oní gbìjà kiri bí wọ́n ṣe ń pààrọ̀ yẹn yẹn kò yẹ rẹ sọ sí i ló ti pààrọ̀ ní Kwara yẹn kò yẹ rẹ sọ sí i àmọ́ tí wọ́n ti bú àlà tí wọ́n bú wà nàbì ìgbà yẹn léegun ọ̀ràn gangan táyì pé àwọn èèyàn tí wọ́n ń pa yẹn ọ̀jẹ́ ẹ̀kan lójú ẹ̀ àbí ẹ̀jẹ̀ pẹ́yà ní mùsùlùmí òdodo ẹ̀jẹ̀ pẹ́yà ní mùsùlùmí òdodo ṣé ìwà àti mùsùlùmí òdodo máa ń wù lẹ́wù yẹn ṣé ìwà àti mùsùlùmí òdodo máa ń wù sóhun lẹ́wù yẹn Àfà Abdulhakeem àti Ẹlẹ́gùṣí kí ló dé à ń sọ ilé fún yín ni ẹ fún lè lọ́hùn sílẹ̀ ẹ má fún lè kọ́ bọ́dì mọ́ ẹ má fún lè kọ́ bọ́dì mọ́ ẹ fún lè lọ́hùn sílẹ̀ ó tó gẹ́ gbogbo ìpátá ló lè bá ṣe olóyè ò yẹ níbo ìsọ̀tọ̀ anybody olóyè ń bá ṣe nǹkan tó bá ti mú ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá lórí nǹkan tí wọ́n dé lórí nìyẹn òun ni olóyè ń bá ṣe tó bá ìwúlò tó lóòótọ́ ẹ ní ìfẹ́ olóyè ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n pa ní Kwara kẹ́ ẹ kọ̀ndẹ́mù ìwà burúkú yẹn lé ìjọba náà lórí ó yẹ kẹ́ ẹ kọ̀ndẹ́mù ẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ ààrí fídíò kan tẹ́ ẹ ṣe nípa ẹ̀ Àfà Abdulhakeem àtẹlẹkùsì ààrí àbí kẹ́ ẹ mọ bọ́ àwọn ẹlẹ́bọ kẹ́ ẹ mọ tó pé àdìsẹ́ ni wọ́n ń ṣe kí ló dé tábàlì wúlọ tá a bù bọ̀ àwa ń sọ pé ìran Yorùbá ń sọ fún pé Ọlọ́run ọba tó dá gbogbo wa kò lẹ́sìn ìwà lẹ́sìn pẹ̀lú ìfẹ́ òun ló ń pè lẹ́sìn kí ló dé ẹ stop ẹ à ń sọ fún yín ni ẹ wà fẹ́ kí amẹ̀jẹ̀kẹ́ ẹ̀yin olóyè mọ̀ gbogbo àwọn ọmọ olóyè pàwọn là ń sọ lè fún yín pé ẹ lọ kí wọ́n bẹ́jẹ́ ìgbẹ́jọ́ tẹ bá sì kànjú láti mọ ìwà tẹ̀ ń wì ààrẹ jẹ́ kẹ́ ẹ̀yin olóyè mọ̀ àjẹ́ wípé oṣù sẹ́bẹ̀ láti kẹ́lẹ́ ìmọ̀ olóyè nìyẹn ààrẹ kẹ́ ẹ̀ dígí ni kẹ́ ẹ wá ẹ̀yin olóyè nílé mọ́ ẹ̀yẹ tábùkù àwọn kan kẹ́lẹ́ ìmọ̀ fìtú tì í ṣe àfẹ́ mọ́ gbogbo àwọn táwọn Yorùbá ni gbogbo wọn ta ẹ jẹ́ ká wá peace ká sì wá ìfẹ́ kí a lè bá àtọ́júkọ ìṣòro nípa ilẹ̀ Yorùbá ìṣòro ajínigbé ó wà fún alẹ́ Yorùbá tó yẹ ká mọ̀ sọ nípẹ̀ àṣọ wọ́n ń jí wá bí wọ́n ń pa wá wọ́n lè káwọn bàbá wa rí oko dámọ́ bẹ́ẹ̀ wọ́n lè káwọn ìyá wa kí wọ́n rí oko lọ́mọ́ àwọn kan yẹn wà lẹ̀ lọ́wọ́ tá a wà nísìn ọ̀rọ̀ ẹlẹ́ ká máa sọ káyé káwọn ìjọba Nàìjíríà mọ̀ ìwà burúkú táwọn Fúlàní wù fún wa tí ò múnú wa dùn tẹ́bí nǹkan yìí tá sọ yìí náà lọ fà á tí bàbá Ìgbòho sábì yarí tẹ́lẹ̀ pé àwọn ò ṣe wà Nàìjíríà mọ́ níbo tí ń pa wá ti pọ̀ jù tẹ́bí nǹkan tó wà náà nìyẹn kí Ọlọ́run tó wá gbàkóso wọn nígbà tí Muhammadu Buhari fẹ́ pa wọ́n tọ́lọ́wọ́ fi ikú wọn lé Muhammadu Buhari lọ́wọ́ kó tó wá lọ kí bàbá Olódòdẹ kọ́lọ̀ tó bá a lọ rẹ̀mí wọn Ṣàgábà kọ́lọ̀ bá a lọ rẹ̀mí yín àti bàbá wa Olúbàdàn of Ìbàdàn land kí wọ́n tó wá bá bàbá wa Olódòdẹ sọ̀rọ̀ kí wọ́n tó wá fi wọ́n lẹ̀ pé kí wọ́n lẹ̀ bàbá wọn wá pé kí wọ́n padà sílé bàbá wọn ìwà táwọn burúkú wú àwọn èèyàn burúkú wú wọn ò dùn dẹ́kun ẹ o wọ́n túbọ̀ tún pa wá sí ní o àwọn kan yìí wà lẹ́ẹ̀ tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ nípẹ̀ ẹ sọ̀rọ̀ nípẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ ń sọ ẹ stop ẹ o ẹ stop ẹ
ẹ sọ nǹkan tó wà nílẹ̀ ìwà tó ń wù tí ọ̀dà nílẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá rí ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ gbé lóòótọ́ ẹ̀ ń jà fún ilẹ̀ Yorùbá àti gbogbo ilẹ̀ Nàìjíríà pátápátá. Àmọ́ tí àwọn kan bá sọ̀rọ̀ àbí wọ́n sọ nǹkan míì ẹ wá jáde tẹ́ nǹkan dẹ́mu wọn àwa náà jáde fún yín ni o. Àwọn ọ̀fẹ́ yẹn lásìkò tá a wà yìí àfẹ́ yẹn lọ́wọ́ tá a wà yìí ohun tó ń ṣẹlẹ̀ sí wà lẹ̀ Yorùbá gangan àti Nàìjíríà gangan ni ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lórí lọ́wọ́ tá a wà yìí ká fọ́kọ̀ lórí ẹ̀ ṣẹ́ni gbọ́ ẹsẹ̀ gan ni ó kọ́ tó bẹ́ẹ̀ padà BME Ọláìtàn ti wé mọ̀ sí BME TV show ló ń kí gbogbo wa mo bẹ̀ gbogbo wa ní ẹ bá wa pé ètò ìkọlọ dáadáa ẹ sì má gbàgbé láti bá wa subscribe tó YouTube channel wa BME TV show ló kọ YouTube channel wa ṣẹ́ni gbọ́ ẹsẹ̀ gan ni o ẹ ṣé o mo kí ẹ̀yin olólùfẹ́ mi o káàkiri àgbáńlá ayé mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé kò ní sú wa kò ní rẹ̀ wá o. Àníṣe àwọn ajogun wọn ò ní gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa àwa láborí wọn láṣẹ Èdùmàrè yóò túbà yóò túṣẹ fún wa láṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni.